ṣe pé àwọn tá a ká ìṣẹ̀ṣe lọ́wọ́ wọn adúpẹ́ lọ́wọ́ gbogbo wọn lápapọ̀ ọpẹ́ lọ́wọ́ àwọn lọ́balọ́ba ọpẹ́ lọ́wọ́ àwọn méjèèjì adúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn láwọn àti àwọn lókùlókù adúpẹ́ lọ́wọ́ gbogbo ọkùnrin adúpẹ́ lọ́wọ́ gbogbo obìnrin ọpẹ́ lọ́wọ́ ọmọdé àti gbogbo àwọn àgbàlagbà tó kẹ́ ní ọjọ́ ìláyọ̀ àwọn tí wọ́n jẹ́ kí ayẹyẹ yìí wọ́n jẹ́ kó wá sí ìmúṣẹ adúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn alákòóso àwọn alátúntò àwọn aláṣẹyẹ adúpẹ́ lọ́wọ́ gbogbo wọn ìgbà ní àwọn fi ọjọ́ ìlú jẹun nítorí àdáṣe ní wọn ìgbà kan gbọ́dọ̀ wọn wọn ni àwọn bàbá wa ló ní agbọ́tọ́gbọ́ kì í wọn òkú tó kù sí wọn àkàlà òkú ọmọdé àwọn ọgbọ́dọ̀ lẹ́yìn tẹ́yẹ ẹ̀hún tẹ́ àwọn kan ọgbọ́dọ̀ wọn mọ̀ nà ìkara òbí kì í wọ́n ìṣà láàbí sí ìkan ọgbọ́dọ̀ wọn lóko ìgbà ni mo fọjọ́ ìlú jẹun ìgbà lọ́wọ́ lókùnrin ọba tẹ́rẹ káyé ayé ọba àṣẹ̀dá ayé ọba àṣàkẹ́ ọ̀run ọba tó tẹ́lẹ̀ bí ẹni tẹ́lẹ̀ ọba tó ta sáwọn bí ẹni ta sọ mo dúpẹ́ bí mo lẹ́jọ́ òní o ìfà lọ́wọ́ gbogbo òrìṣà lápapọ̀ ìfà lọ́wọ́ gbogbo àwọn tó ní Yorùbá lápapọ̀ ó tí a sọ ọ̀rọ̀ nípa ìlànà mi o oṣù ayé ọ̀jẹ́ ọ̀rọ̀ ojúbà ayé mi o àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ àwọn ẹgbẹ́ ọ̀gá ògbó mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín ìgbà ilé mi o àwọn alára gbé ojúbà yín o gbogbo ẹ̀yin olóríṣà ojúbà yín o gbogbo àwọn àmì pátápátá ojúbà yín o òṣòro nígbà ojúbà gbogbo yín o ojúbà àwọn pẹ́pẹ́pẹ́ ní sèjúbà yànnìyànnì pẹ̀lú ojúbà àwọn tó nílé ayé dúró àwọn apá mẹ́ta ìwà ọ̀gá mẹ́fà ojúbà lọ́wọ́ gbogbo yín o olùkọ́ àtọ̀wọ̀ níbẹ̀ ojúbà lẹ́ẹ̀kan sí o ìdá bàbá wa àràbà awóyẹni àràbà àgbáyé ojúbà lọ́wọ́ ní ìdá bàbá tó bí mi ìgbà ìyá tó bí mi ìgbà àwọn tó kọ́ mi ìgbà àwọn tó wò mí ẹ̀yin inú máa lẹ̀ ìgbà máa lẹ̀ ọ̀pọ̀ nínú owó ojúbà gbogbo ń gèmí o ẹ̀ jẹ́ kí bàbá mi ṣe lọ́mọ ẹgbẹ́ ojúbà kò ti ṣe ní oṣù kan lọ́wọ́ ìwúrí ọjọ́ òní Ọlọ́run Olódùmarè á jẹ́ kí ẹ̀dá wa kó gba ìwúre àwọ̀ ìwúre ní ìṣẹ́jú ṣókí tí a sì fi àfẹ́ kí gbogbo akẹ́ túmọ̀ pọ̀ sí àṣẹ bí abẹ́ ṣe wúre àwọn bàbá wa ó kọ́ wọn ní ìfà kan wọ́n ní òṣìfà òṣìfẹ́ òṣìfà ìgbàfẹ́ òṣìfẹ́ ìbẹ̀rẹ̀ ìbálẹ̀ gẹ́rẹ́gẹ́rẹ́ àwọn láti wá fún ọ̀rùn ìmọ̀lẹ́ta ní tòun báyìí mo ní àwọn sí ẹni mo ní àwọn sí ẹni ọlọ́wọ́ òkèèrè ló máa ń bẹ̀rẹ̀ gbó ẹ̀là ìgbè tó tójú ọ̀rọ̀ ìrọ̀lẹ́ ayé ọ̀rùn ní àwọn ọmọ wọn jẹ́ àṣírí mo ní àṣírí ẹni ó kọ́kọ́ àkéjú àwọn kan ní wọ́n jẹ́ àṣìyẹ́ ló kọ́kọ́ àkóòṣà àwọn kan ní gbẹ̀gbẹ̀ ló wọn níbẹ̀rẹ̀ gbó nínú gbẹ̀gbẹ̀ ló wọn níbẹ̀rẹ̀ gbó ló kọ́kọ́ àkéọ̀ṣùn àwọn kan ní jẹ́ ìgbè tó tójú ọlọ́rọ̀ ayé wọ́n ní ajé ní ẹ̀yà ìgbò tó tó lọ́wọ́ lọ́rọ̀ àwọn ayé wọ́n ní ogún tí ń bẹ nílẹ̀ yìí àwa oníṣẹ̀ṣẹ̀ ní kí ẹ gbè òòṣà tí ń bẹ nílẹ̀ yìí àwa ní kí ẹ gbè ọ̀ṣun tí ń bẹ nílẹ̀ yìí àwa ní kí ẹ gbè ajé tí ń bẹ nílẹ̀ yìí àwa ní kí ẹ gbè nítorí iṣu kì í gbogbo òbí ìṣàtọ́ wọ́n ní ewédúwé ìgbórí ìgbórígbórígbó lẹ́yìn okoko ìgbórí ìgbórí ìwọ́lọ́bá ní ifá èyí ó gbè kí o ṣe síwájú gbogbo kí o kẹ́yìn gbogbo kó wá síwájú ìsìnkú ní kó bá ní kí ó síwájú ayẹyẹ ọjọ́ òní kí wọ́n máa lè pé gbogbo wa gbogbo àwọn tá a péjú sọdún ọdún yìí ká tó ṣe tìgbà míì sí káṣọdún lámọ̀dún káṣẹ níre káṣọdún láyọ̀ ká má rí ìwọ́ ká má rí kọsẹ̀ orí wa kó má burú ẹlẹ́dàá kó má gbàgbọ́dè gbogbo àwọn oníṣẹ̀ṣe lápapọ̀ ìgbà ọdún kan ni tó bá kù yí ọdún ní ojú wa kó lọ́sẹ̀ wá pè ní nígbà yóò máa lé sí áwò ló máa pọ̀ sí ọmọ ló máa pọ̀ sí ìṣẹ̀ṣe láti ojú tì wọ́n gbogbo bá ti ń fẹ́ ìgbìmọ̀ àdúgbò wíjọ Fáṣọlá Ìfáníyì ọmọ ọmọ
olúwawo àgbáwo eléyìí tó bá ní dúró tì í tó bá ní mú ọmọ kòtò ìbílẹ̀ kó wọ àwọn ọ̀kẹ́rẹ́kùnrin kó wọ ọ̀kẹ́rẹ́kùnrin kó wọ ọmọdé kó wọ àgbà oníkọ̀ọ̀kan wa nínú ìgbéwájú láti wá ìgbìmọ̀ àlọ́wọ́dé níbẹ̀ òṣòfò ẹ̀ka délé báyìí ẹ̀ka rìnà fúnni ẹ̀ka kó májèká pàdé igi lọ́nà ẹ̀yẹ kì í kó gbogbo oníṣẹ́gi májà oníṣẹ́gi gbogbo àwọn tí wọn mọ̀ bàtà wá sí bí ayẹyẹ yìí wọ́n mọ̀ bàtà wọn délé wọn láyọ̀ nígbà àbàdé pàdé ayẹyẹ yìí ìdùnnú àtayọ̀ ní kó bá wọn wọn délé ká má kàbàmù ká má jẹ̀bi ká má fọwọ́ bí ìṣàṣemọ́ ìgbìmọ̀ àdúgbò ní sódà o gbogbo àwọn ọmọ ọ̀pá ọmọ tó fọ ayé o àkọsùn aṣọ ìgbòbílẹ̀ all our sponsors all members of the Ancestral Pride Foundation all my friends and family all security personnel all media practitioners thank you for making this day a successful one. I welcome you all to this great epoch event. Thank you for honoring my invitation. God bless you all. Amen. Aṣọ́dúnmọ́dún làwọn aṣọ́dúnmọ́dún aṣọ́ṣùmọ́dún làwọn aṣọ́ṣùmọ́dún ọdọọdún la máa ríra wa o àforílé abíbẹ́rẹ́ àkàtàwọ́ àlàbòsù a ò ní ní ìdágìrì gbígbọ́ta o ilẹ̀ àwórí ò ní dàrú Nàìjíríà máa tẹ̀síwájú gbogbo aláwọ̀ àríṣe àṣẹ irúmọlẹ̀ àdúrà ẹ̀làbọ̀rú ẹ̀làbọ̀yè ẹ̀làbọ̀ ṣíṣẹ. bí mo tún kí olúwo Fáṣọlá Fáníyì tí mo kí àwo Ìfáwọlé Fáṣọlá ìlówó ọ̀pọ̀ mo kí àwo Fákóredé Fágbèmí ọ̀nà mi lẹ́kan mo kí gbogbo yín pé àpò ọ̀pọ̀ ìgbé ìṣe àbọ̀ bá a bá ṣe yí dára tó ṣe ní ọ̀nà aláwọ̀ ọ̀pẹ. ní ìdíjọ́ ètò ọ̀gbẹ́nu máa pé bàbá wa ẹ̀gbọ́n wa olóró kí wọ́n máa bọ̀ láti wá entertain wa pẹ̀lú ewì tó ní ìtumọ̀ pẹ̀lú oríkì orílẹ̀ tí ó dá. Adé ilé yìí tí wọ́n kí wọ́n gbọ́ pé wọ́n pèlèpèlè ọ̀gbà ìdí ṣe wọ́n kò bí wa. Ọmọ ti sá lọ. Orí ìjẹ́ni ẹ̀ tẹ́kì. ìbálẹ̀ ní orúkọ ìgbà mi ní nǹkan máa ń fẹ́. mo kọrí bá orúkọ bàbá mi ìṣèlú bàbá mi àkọ́kọ́ bí. ọ̀rọ̀ tí mi orúkọ ìgbà mi ní nǹkan máa ń ṣe kókó ìfúnjọ́ ìfẹ́ kì í ṣe fún. mo jẹ́ ọmọ ẹlẹ́kọ̀ọ́ tí ń jẹ́ láfíà. ìpapò olókùnrin yọba o. Àdápèsè olódùmarè ni ọba tó sùn ní ayé wọn. Ìmọ̀lọ́wọ́ gbọ́ òkú. Bàbá lówó kúrò lé. Ọba sọ̀dá ìfáníyò. Olúwawo. Bàbá bàbá ìkàlẹ̀ ẹrù wọ́lá. Nínú náà bá ṣe.
àṣẹ púpọ̀ wọ́n ní àṣẹ ìwòrò lọ́wọ́ àṣẹ ìwòrò wọ́n ní àtẹ̀mí àtẹ̀yìn àti ṣọdún ìhàṣẹ̀mí ìjọmọjọmọ ṣàmì ṣàṣẹ láì fi àkókò ṣòfò láàrin ìṣẹ́jú márùn-ún péré àápè alága ìjọba ìpínlẹ̀ Adó-Odò-Ọ̀tà nítorí àsìkò àápè alága wa a distinguished leader, a great political mentor, an industrious, great son of Atilan. Distinguished ladies and gentlemen, welcome with me the Executive Chairman of the Local Government, Honorable Comrade Prince Bashir Oladele Adeniji Adimula. Ẹ̀pà tẹ́wọ́ fún Adimula. Mo kí gbogbo ilé pátápátá. Kábíyèsí. 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 Mo kí tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi. Mo fẹ́ sọ́kọ́ mi pé orí kan. Ẹ̀yin onífá, mo júbà yín. Orí ẹ̀ma báyìí pé bí mo dúró bí mo rí e. Ní ìjà ìṣàǹgbá bí mo bẹ̀rẹ̀ bí mo rí e. Ilé orí ìjà ìṣàǹgbá àtótó àrùlé Ifá fẹ́ sọ̀rọ̀ àtótó. There's nobody before that. We are here this afternoon to appreciate the importance of Ifá in our historical mythology. Before I go on, let the examiners be protocols. A lecture presented by the chief chairman of Adó-Odò-Ọ̀tà local government here in Ogun State, Honorable Prince Bashir Oladele Adeniji, on the occasion of annual Ifá Òrìṣà Festival for 2017 and launching of the Ancestral Pride Foundation being organized by Ancestral Pride Temple Limited. Today, Friday, 24th of November 2017 at Adó-Odò-Ọ̀tà Government Event Center here in Ogun State. Protocols. Distinct guests. Our eminent traditional responsible president. Our foreign overseas personalities here present. Fellow participants. Members of the press. Ladies and gentlemen. It is an honor and privilege for me to attend this auspicious occasion, personal event in Malta, the capital of our holy nation in Nigeria. An opportunity for me to deliver a lecture titled The Role of Catalysts in Social Democracy in Nigeria. This topic, however, is very apt, potent and thought-provoking in its ramifications, especially at for this or other things. Gbogbo là ń bẹ̀rù, gbogbo wa là ń ṣe bẹ́ẹ̀. Who is fooling who is possibly who? Let us make a reference to some countries like Cuba, Brazil, India, China, Hong Kong, Morocco, Malaysia, making the best of America. They all come to us as a belief and practice over the world and bring from dimension to their current development. Today, they are better off economically, invest and manufacturing from the rest of the world Jews. Despite that, they too have their own religion which they practice, which they believe. However, their belief and vision has equally sustained their internal democratic structure and effectively brought national development to their doorstep, which increase their GDP. In Nigeria today, before the category, the nationalist is sustained democracy cannot be anywhere overemphasized or the kind of base of hands. We as a country really taught from lessons and importance of traditional belief. Traditional religion are also observed
all the rules and regulations, tenets of the traditional religion to suit our purpose, aims and objectives. Bàbá wa kábíyèsí aláìlúwà ọba Wàsíù Ògúngbàyí bàbá wa onítẹ̀tíkù ẹ bá mi ṣe kábíyèsí ooo. Àfẹ́gbọ́ royal father's message by His Royal Majesty ọba S.O. Ojúgbélé the Olúgbògbò of Ilogo, ably represented by His Royal Majesty Kábíyèsí ọba Onítẹ̀tíkù, our own father. Ẹ bá mi ṣe kábíyèsí ooo. Mo kí gbogbo wa kúrọ̀lẹ́. Ayọ̀ tá a fi débí la máa fi padà sílé. Mo kí wa kú ọjọ́ òní, mo dẹ̀ kí ẹ tó kò wá síbi pé ọ̀dọ̀ Damaru gbàgbàrà Ọlọ́run. Mo kí kábíyèsí onímẹ̀rán, ajá pẹ́rẹ́ bàtà pẹ́lẹ́sẹ̀. Mo kí baálẹ̀ Líásù, mo kí baálẹ̀ sọ̀rọ̀ sí. Mo kí ọmọọba Adéníyì Ọláìgè, Ọlọ́run afọ́nàwà ní gọ́ta. Mo kí gbogbo àwọn alàgbà, àwọn lídà, àwọn ọba aládé ní ìṣẹ̀ṣe. Mo specially kí alága mi ti Adó-Odò Ọ̀tà local government wípé wọ́n kú òun. Ẹni tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ Wálé Dìgbù gbogbo ọba mọ òun ni akọ̀wé ìjọba ìbílẹ̀ ẹ pàtẹ́wọ́ fún kì í ṣe ordinary person, is a political leader here. Olóòrùn ní kí n má gbàgbé òun ẹ bá mi kí olóòrùn mọ́dẹ̀ kí olórin wa ìní kí Saheed Òṣùpá ayé òní mú wọn láéláé. Mo fẹ́ ká farabalẹ̀ torí pé mi ò ní sòyìnbó ó rí pé gírámà àti chairman mi ń bló lẹ́ẹ̀kan àfi bẹ́ẹ̀ farabalẹ̀ gbọ́. Ẹ̀sìn mẹ́ta pàtàkì ló wà láyé. Ọba ẹ̀sìn tí gbogbo wa mọ̀ òun ni ìṣẹ̀ṣe. Ẹ ká pàtó fúnra wa. Ẹ pàtó fúnra yín o because torí àṣọ àmìlẹ̀ nìyí. Ẹ̀sìn Islam àti Christianity bá aláyé ni. Ọ̀pọ̀lọpọ̀ wa la máa ní ṣòro, la máa ní problem nítorí pé a ti gbàgbé ìṣẹ̀ṣe. Ẹlòmíì eégún á máa lé kiri, òòṣà máa dà láàmú. Ẹlòmíì Ògún báyìí ló ń jẹ́ áyàn ò ti ń jẹ́ Jésù báyìí. Gbogbo wọn ẹ rubbish ni. Bákan ni wọ́n ṣe bí ẹ tó bá ti gbàgbé ìyà jẹ ẹ́. Èṣù gbà yí wà téèyàn ń jẹ́. Egúndélé wà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n ní bẹ́ẹ̀ni ṣe rí ọ̀la lè má rí bẹ́ẹ̀ ló mú babaláwo dífá ọ̀rọ̀ rún. Gbogbo ìlú lọ tó ń rí sí wá ń ṣọ́ọ̀ṣì yẹn tí wọ́n rí wa káàkiri yẹn tá à ń tọ́ra wa jẹ́ ń bẹ̀ lópọ̀ ju o. Ká dífá straight àmọ́ nǹkan tó ń ṣẹlẹ̀. Ifá sọ fún ẹ kí ló yẹ kó o jẹ kí ló yẹ kó o mú. Ìṣẹ̀ṣe la fi ń ṣèlú, a ní ifá ìlú, a ní ifá ọba, a lè ní pásánà ifá èèyàn. Ifá ìlú á sọ fún ẹ kí lẹ fẹ́ ṣe tí ìlú máa tùbà, tí ìlú máa ṣiṣẹ́, tí ìlú máa túṣe. Ìwọ gan tó o bá dífá á sọ fún ẹ aṣọ tó yẹ kó o wọ̀, ìjọ orí yẹ kó o jáde, kí ló yẹ kó o jẹ, kí ló gbọ́dọ̀ máa mú. Ẹlòmíì ó lẹ́bi tó gbọ́dọ̀ mú ṣùgbọ́n tí ò bá ti béèrè wò á máa ṣe yàmàyàmá ni. Mo fẹ́ rọ àwa táwa mílẹ̀ ní pé àwa la kára wa kún o, àwọn oníṣẹ̀ṣe àkàrà wa kún, tá a bá kára wa kún ni wọ́n á ti declare public holiday fún wa. I am soliciting, mo ń bẹ̀ wá, mo ń rọ̀ wá pé ní ìṣẹ̀ṣe tó ń bọ̀ yìí ẹ jẹ́ ká ṣe ìwọ́de, ẹ jẹ́ ká address press, ẹ jẹ́ ká ṣe publication ní newspaper and radio fún federal and state government pé
kí wọ́n fún àwa náà ní ọlídé wọ́n létí wọ́n á gbọ́ o nítorí pé wọ́n bìlẹ̀ fún òbò wa ọ̀rọ̀ ìbọ̀lẹ̀ ló wà ní tẹ́ bá ṣe ìrìn pé lọ́fẹ́ tó pọ̀ á wà. mo fẹ́ rọ̀ wá fáínálì wípé ìṣẹ̀ṣe làgbà o ẹ̀bẹ̀ ká gbàgbé ogun ilé wa ẹ̀bẹ̀ ká gbàgbé òòṣà ilé wa ògùn tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé yẹn tó ti gbẹ á dà ẹ̀ láàmú o ifá yẹn tó gbẹ tó gbé sínú ilé tó ò dá á bèrè lọ́wọ́ ẹ. Thank you and God bless. Fanny Bawa pẹ̀lú gbogbo all members please let them come from place. Àsìkò máa rìn kí n kọ́lé lẹ́yìn. Bayati Foundation ìṣẹ̀ṣe náà wọ́n bá pọ̀ nílẹ̀ Yorùbá. Ìjọba náà tún rò lọ́mọ. Ẹ̀mọye Muslim Foundation ló ní. Ti Kristẹni ò tiẹ̀ níyì. Ẹ bá mi bá wọn gbàgbà ní. Ọ̀rọ̀ ọ̀nà òkọ́ ẹ náà bẹ́ẹ̀ wá fi àpòrè tẹ́ gbogbo ẹ náà bá fẹ́ kí wọ́n náà kí wọ́n wájú bí. Abẹ́ ṣe launching, abẹ́ ṣe ìfowópamọ́ fast. Wọ́n ní dàda. Ní ìrántí bàbá wa olúwo Fáṣọlá Ifágbèmí Ọ̀páyẹmí olúwo Ifá Adéòdùọ̀tà ọ̀dọ̀fíàwó ti ilẹ̀ Ìbàdàn ọlọ́tà gírí àgbà egúngún ti ìlẹ́kùn láàrú. Ó ti yẹ báyìí, I want to invite the chief launcher. We have 2 launchers here today. Àwọn olùfilọ́lẹ̀ pàtàkì. Àwọn olùfilọ́lẹ̀ pàtàkì mẹ́ta tí wọ́n jẹ́ chief launchers. Lákọ̀ọ́kọ́ màá pe bàbá wa kábíyèsí aláwọ̀lúwà onímọ̀ ti Mọ́rán Kingdom. Àwọn ni wọ́n máa bá wa fi ìṣẹ̀ṣe àápọ̀ ohun lẹ́nu wọn láti kílé àwùgbé lọ́ńtì yẹn kó tẹ̀síwájú wọn wá gbé owó tabua wọn gbé sílẹ̀. Lẹ́yìn yẹn à ń pe bàbá wa ẹnjìnìà Wálé Asrat àwọn àti bàbá wa Dayọ̀ Ẹlẹ́kùú àwọn ni chief launcher. Ẹ bá mi pe bàbá wa kábíyèsí aláwọ̀ ọba Dr. Samuel Awóyẹmí Ọ̀yẹ́dà. Ẹ bá mi ṣe kábíyèsí ooo. Ẹ ṣe kábíyèsí ooo. Kábíyèsí 500 million la fẹ́ raise lónìí sáà. 500 million la fẹ́ raise kábíyèsí. Ẹ jọ àwọn ọ̀ṣàṣì ẹ̀dà ó jẹ́ ẹgbẹ́ tó ṣe ẹ̀dà kábíyèsí. Mo kí gbogbo ìjókòó lápapọ̀ ẹkú èmi ẹkú àná o ẹ̀yọ̀ tẹ̀sẹ̀ kì í kíra wọn ìjẹ́ ẹ̀ta akú ìtọ̀nà àsìkò ìdìde tó bá jẹ́ báyìí la ṣe máa ń ṣe bọ̀ látẹ̀yìn bóyá yóò bá ti dáa jù báyìí lọ ìran ayé ìbàjẹ́ o ṣùgbọ́n ìpè tá a péjọ máa ń sìnkú gbà míì tá a bá péjọ wọ aláàárẹ̀ ó ṣeé ṣe kí ó má gbé mímì àwọn Yorùbá máa ń wí. Ọlọ́run á wà pẹ̀lú wa àwọn nǹkan báyìí ó yẹ kó máa wáyé ní ìtòlẹ̀ máa ń wáyé ṣùgbọ́n tí ọ̀pọ̀lọpọ̀ yẹn kì í dìde sí i tó bá jẹ́ àwọn Muslim Association àbí CAN Christian Association of Nigeria wọ́n bá gbé ètò kan kalẹ̀ pẹ̀lú handkerchief white lọ́wọ́ pẹ̀lú òróró oríṣiríṣi ibi yóò ní gbèrò àtàwọn olúwọ̀tà èyí tí bàbá wa kan kọ̀ tún wọ́n máa lọ bí ilẹ̀ bí ẹbí ni kí ló wà níbẹ̀ Ifá ni àwọn babaláwo ìlú àná wá bá tán ní gbogbo nǹkan agbára yìí gbà lọ́wọ́ wọn ìtọ́kọ ti ní wọn bí wọn bí kì í rìn wọn olóhùn ló máa ń jọ wọn lójú àwa fúnra wa ò tẹ̀lé tiwa àfẹ́ràn ara wa ṣùgbọ́n sì orí ti yí padà bíi ti Bọ́lá Wọlé Àyìnlá nǹkan ti padà gbogbo náà mọ̀nà bó tilẹ̀ jẹ́ pẹ́ni tó mọ̀nà ní tọ̀ ṣùgbọ́n gbogbo náà a ti mọ̀nà Ọlọ́run jẹ́ ká ṣìnà o mo kí olúwe tèmi mo kí kú oríire Fágbèmí ọmọ bàbá wa
Ifáṣọlá Ọ̀páyẹmí olúwefá adéjọ ọ̀tà local government kí olódùmarè kó tẹ ẹ sáfẹ́ rí kí fáko fi epo ẹja sí wọn lẹ́nu olúwe ìtura ṣe ìfi ṣàṣeyàn aṣọdúnmọ́dún làwọn aṣọdúnmọ́dún aṣọ́rò mọ́rò làwọn aṣọ́rò mọ́rò àwọn àwọn ọmọ àgbègbè yìí gbọdún jẹ òní gbọdún jẹ ọ̀rọ̀ àtẹ̀sọ̀ ọ̀rọ̀ àtayọ̀ ifá agbẹ̀rẹ̀jú ifá àwùrẹ́ bó ṣe máa rí nìyẹn wọ́n bá gbà wọn lásìkò torí ìgbà kí gan-an ó ti ara ẹ ti wà lọ́nà gbogbo eléyìí gan yẹ ká ti ṣe sẹ́yìn àsìkò fàájì kí eré máa lọ ní ó yẹ kí sì jẹ́ owó gbogbo eléyìí ó yẹ ká ṣe bí wákàtí mẹ́ta sẹ́yìn so lọ́njì ẹ bá jẹ́ kó pẹ́ rárá 10 minutes ọ̀pọ̀lọpọ̀ èèyàn gan wọ́n máa ti rí olúwo before today àbíkó jẹ́ kó máa send àbámọ́ màdàmá fi owó síbi tó yẹ kó wà ní ẹ má jẹ́ ká pẹ́ lórí ẹ̀ fàájì láwa ṣe lónìí.